bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èwo la ní yọ̀ sí gángan èwo la ní bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èwo la ní yọ̀ sí. Gbogbo ọmọ Yorùbá, ọ̀rọ̀ wa ti dijó ti dayọ̀ báyìí. Kí ló ṣẹlẹ̀? Ibi tá a fẹ́ dé ibẹ̀ la ti ń dé yìí. Torí pé nítorí kíni àwọn ọba wa ti ṣe bẹ́bẹ́ o. Bẹ́ẹ̀ ni àníhun tá a fẹ́ káwọn àgbààgbà àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá àtìlẹ́yìn tó láàrin wọ́n ti ṣe é fún wa. Ẹ gbọ́, wọ́n ti pa àròkọ àtìlẹ́yìn, wọ́n ti gbé lé Professor Adébánjí Akíntóyè, bàbá action over actions. Bàbá yìí mo máa ń sọ fún yín wípé ikú tí ó pa bàbá yìí lásìkò yìí olódì wọn ni ó pa, torí ikú ò tẹ̀ lè pa wọ́n lásìkò yìí pẹ̀lú àṣẹ Èdùmàrè. Àwọn kábíyèsí ti mú Professor Bánjí Akíntóyè ni mo fi ń fi àkókò yìí sọ fún gbogbo èèyàn ọmọ Yorùbá tó ń gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pétò lórí ọwọ́ tá a wà yìí kò sí ìdágìrì fún wa mọ́. Lórí òmìnira Yorùbá ó ti dájú. Ìwọ̀n tó mú kí àwọn kábíyèsí kan lè fún Professor Bánjí Akíntóyè ní àtìlẹ́yìn pé gbà ohun rèé dì í mú ṣinṣin. Ẹ wò ó, ẹ má jẹ́ tàn yín, kò tó sí gìrì mọ́. Fídíò ẹ̀ ń bẹ lórí ètò, ẹ ní pẹ́ wò ó ní pápápá. Ọ̀yá ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. Ẹ kọ́kọ́ lọ wò ó bí bàbá Professor Bánjí Akíntóyè bí wọ́n ṣe gba àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn kábíyèsí. Ẹ̀wọ̀n lákó arápá òun ni gbákejì Olódùmarè. Ọ̀rọ̀ tára ọ̀run tákó arápá bá sì sọ ará ọ̀run ló sọ. Ọ̀rọ̀ tí àwọn ọba kan ń bẹ nílẹ̀ Yorùbá ọ̀sẹ̀ tó bá ti filẹ̀ gbogbo ọba ló sọ, bí Ọ̀nìrìṣà, Aláàfin tìlú Ọ̀yọ́ àtàwọn ọba kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má jẹ́ gbà yín lásìkò. Ọ̀yá ìsá lọ́wọ́ mò ń padà bọ̀, bí n bá ti padà dé a tún wọnú mi lọ, mo kó wá ní. Ọ̀yá òun rèé. Ẹ má gbàgbé Prophet Táíwò Ṣólóyè. Ìgbàkígbà ni wọ́n gbàdúrà fún ìran Yorùbá. Fúnra àdúrà tẹ́ ẹ bá fẹ́ ẹ pè wọ́n. Ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. Mo pa láṣẹ sínú ayé ẹnìkan tó lè rí àmẹ́ṣẹ lórúkọ Jésù. Gbogbo ọjọ́ pípẹ́ tó ń yọ àyànmọ́ àti ìṣẹ̀dá yín lẹ́nu, iná Ọlọ́run kó jó dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Olúwa ní kájọ gbàdúrà papọ̀, kájọ wádìí àṣírí ogun tẹ́ ń là kọjá. Ẹ gbọ́ mi sà, bóyá èyí tẹ́ ti gba àwẹ̀ ṣùgbọ́n síbẹ̀ tógun yẹn ò lọ, bóyá ẹ ti gbàdúrà ẹ ti lọ orí òkè síbẹ̀ ogun yẹn sì dúró kò lọ. Ẹ má gbàgbé sà, ó ti pẹ́ tí Hánà náà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan sà, lọ́jọ́ kan mà, agbára Ọlọ́run bá Hánà pàdé, ó sì rí ọ̀nà àbáyọ. A fún Hánà ní ọmọ rere. Ìwọ náà bẹ́ o ṣe ń gbọ́ mi lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, gbogbo ọ̀dájú ogun tó lóòní ń rí ọ̀nà lọ tó lóòní ní sinmi, iná Ọlọ́run máa rún wọn dànù. Ẹ jẹ́ àjọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ àjọ wá Olúwa ojú Olúwa láti rí àṣírí ogun èyí tí ẹ̀ ń dojú kọ, ká dẹ̀ mú ọ̀nà àbáyọ láti gbàdúrà lórí ogun yẹn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ rí, bóyá ó ní nǹkan tẹ́ ń là kọjá, bóyá ẹ wà lókè òkun ẹ ń ṣiṣẹ́ ẹ̀rí ẹ̀ ní àkójọ, tàbí ẹ wá ìwé gbèlú síbẹ̀ ẹ rí ìwé gbèlú, tàbí ẹ ní ìpèníjà lórí ọmọ tàbí lórí iṣẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa fi pè mí rè o, +234 70 25 47 54 27. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè. Mo gbàdúrà pé bẹ́ẹ̀ náà ṣe ń pè mí lórúkọ Jésù fún àdúrà, ìyanu yín lórúkọ Jésù ó máa farahàn. Ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Òótọ́ ni tí n bá ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tá a bá ń ṣèpàdé Yorùbá Nation pé a fẹ́ gbára wa kúrò ní Nàìjíríà, wọn kúrò lẹ́yìn wa. Wọn kúrò lẹ́yìn wa o. Ìjọ tá a kọ́ ṣèpàdé ńlá ní Ìbàdàn ní 2009, November 2009,
tá a ṣèpàdé ńlá kan táwọn ọmọ wá láti gbogbo ilẹ̀ Yorùbá tí hall kún tí ò gba èèyàn mọ́ tá a láti lọ máa gbé loudspeaker sójú window káwọn èrò tó wà níta kan bá máa gbọ́ nǹkan tá à ń ṣe nínú ilé. Láàárọ̀ kùtù níjọ́ kejì kábíyèsí ránṣẹ́ pé kí n wá rí wọn. Mo dẹ̀ múra mo lọ sí Ọ̀yọ́. Bí mo ṣe ń dé báyìí ní bàbá wa kábíyèsí ló di ọwọ́ mi mú ló mú mi wọnú yàrá kan lọ. Ó ní bàbá ìwọ àtàwọn ọmọ ẹ orí yín lánàá tẹ gbariwo àti gbogbo èrò yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. Àwọn ò mọ̀ wípé ìjọ kan ń bọ̀ táwọn máa rí ọmọ Yorùbá tó ń jà bẹ́ẹ̀ yẹn fún ìjàngbara Yorùbá kí Yorùbá kúrò ní Nàìjíríà ká lọ máa ṣe tiwa lọ́tọ̀. Pé láti ìbẹ̀rẹ̀ ni ó ti yẹ ká wà ní Nàìjíríà torí ẹ̀yà tí Ọlọ́run bless dáadáa ni wá. A kì í ṣe ẹni tán kó mọ́ èrò. Àwa Yorùbá kì í ṣe ẹni tán gbọ́dọ̀ kó mọ́ èrò. Kò sí nǹkan tá à ń wá tá à ní àpọ̀. Àwa lálọ́lá jù ní gbogbo Black Africa. Àwa là ń gbé ìlú ńláńlá, là ń gbé ọba ńláńlá, palace ńláńlá nǹkan kan. Àwọn yóò kò sí mìíràn ẹlòmíràn tó nírú wọn yẹn. Àwa Nàìjíríà wá fà wá sílẹ̀ títí àwa dẹni bí a ṣe wá dà báyìí. Àwa dẹni tá à ń bẹ̀bẹ̀ rí ká tó lè rí nǹkan kan Nàìjíríà. Àwa dẹni tá a lè náwó sí nǹkan kan pé tiwa ni. Ó ti ẹ̀dẹ̀ wá burúburú báyìí débi wípé láti bí ọdún bíi mẹ́rin because this was 2019, 2015 làwọn Fúlàní bẹ̀rẹ̀ sí àtàkì ilẹ̀ wa. Láti bí ọdún bíi mẹ́rin àwọn kan dìde wọ́n ní àwọn máa wá lé wa kúrò lórí ilẹ̀ wa. Wọ́n sì ń pa àwọn èèyàn wa lójoojúmọ́ yìí ni wọ́n pa àyàn bí ọ̀la. Wọ́n rèpò obìnrin lọ́wọ́ ọ̀tún la wọ́n ń pa àwọn ọmọ tó ń lọ sí school. Pé òótọ́ ni pé a fẹ́ kúrò ní Nàìjíríà. A ní ìdí láti kúrò ní Nàìjíríà. Òótọ́ nìyẹn. Ṣùgbọ́n òun mọ̀ wípé òun máa rí anybody tó máa dìde pé ẹ jẹ́ ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe dìde bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àdúrà lọ àwọn fẹ́ gbà fún mi pé àwọn tó nílẹ̀ Yorùbá jẹ́ kó ṣeé ṣe. Ṣùgbọ́n kí n rántí kinní kan àwọn ọmọdé àwọn ọmọdé pé agídí kí n má jẹ́ káwọn ọmọdé lo violence ní ọ̀rọ̀ yìí o. Má jẹ́ táwọn ọmọdé ò bá ti lo violence á dà o. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ní borí. Ọ̀tá dìde lọ́tún ọ̀tá dìde lósì ẹ̀ borí gbogbo wọn. Yorùbá nation á jáde kúrò nínú Nàìjíríà. Wọ́n wá wọlé lọ. Wọ́n wá fi mí lẹ̀ sí yàrá wọn tó ń wúlò wọnú yàrá mìíràn lọ. Wọ́n wá wọlé wọ́n wá mú obì náà tó bí márùn mẹ́fà ńláńlá funfun dáadáa. Wọ́n wá ní láyé àtijọ́ táwọn bàbá wa wá fẹ́ rán ọmọdé níṣẹ́. Wọ́n á pè wá. Tó bá ṣe kúnlẹ̀ síwájú wọn, wọ́n wá fún ní kinní kan ó lè jóbi kékeré tó wà lẹ́nu tó ń jẹ lọ́wọ́. Ná fún ọmọ pé gbà. Mo rán níṣẹ́ kó lọ jẹ́ iṣẹ́ yẹn. Òun fẹ́ sọ wípé òun rán àwọn ọmọ Yorùbá níṣẹ́. Ẹ gba Yorùbá nation wá sílẹ̀ o. Ẹ ti bẹ̀rẹ̀ báyìí má jẹ́ kán dẹ́rù bà yín kẹ́ fi sílẹ̀ kẹ́ wá jù sọ́nù o. Ẹbí bàbá yín mi ò lè jáde la wá máa bá yín ṣe ṣùgbọ́n màá máa gbàdúrà fún yín. Nígbàkúgbà ni kábíyèsí máa ń pè mí pé bàbá Yárìrà Láàfin máa lọ sí Ọ̀yọ́ throughout títí kábíyèsí ti kúrò láyé. Wọ́n support Yorùbá wọ́n fẹ́ràn Yorùbá. Kábíyèsí wa ní wa Láàfin àkíyìn o. Àwọn tó nílẹ̀ Yorùbá wọ́n dì yín mú dáadáa o. Ẹ̀yin náà ẹ di Yorùbá nation yín mú dáadáa.
ẹ dì í mú dáadáa o àwa tá a jẹ́ èèyàn yín a máa gbàdúrà fún yín àádẹ́dì yín mú dáadáa aburú kan ò ní yà sọ́dọ̀ yín o àṣẹ. iṣẹ́ tí mo fẹ́ rán sí yín nìyẹn kábíyèsí ẹ̀yin lẹni wá lẹni Yorùbá ló ní yín wọ́n fi yín jọba torí Nàìjíríà Yorùbá ló ń jọba wọn for more than 2,000 years kọ́rọ̀ Nàìjíríà tó wáyé. You are a king of the Yoruba people. You are not a king of Nigeria. Hold on to your own. Pray for your own always. Support your own. And the Lord God who created the Yoruba nation and made us a prominent people in the world will make you a prominent king among us. Kábíyèsí, ẹ káàbọ̀. Torí náà, kábíyèsí, bàbá wa, Abímbọ́lá Ọ̀wádé Aláàfin of Ọ̀yọ́ kíkí tí mo fẹ́ kí yín ò jù báyìí lọ adé apẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ ṣẹ́gun ọ̀tá o ẹ rẹ̀yìn òde o ó dàbọ̀. ẹ káàbọ̀ padà ẹ ti gbọ́ àbẹ́ gbọ́ ẹ ti rí àròkọ ríré tí wọ́n pa fún bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ lẹ́yìn jàjàgbara fún Yorùbá nation tẹ́ ń lọ dáwọ́ ọwọ́ wú lẹ́yìn tẹ́ fẹ́ máa tákò bàbá lòun ò ṣe rálì lọ́sùn yìí ẹ̀yin náà lẹ́ẹ̀ fẹ́ ṣe rálì bàbá gbéwèé lọ sí UK ẹ̀yin náà tó lẹ́ ń kọ̀wé àmọ́ àwọn tẹ́ ń fún ti ṣé ẹ ní àtìlẹ́yìn ọba ilẹ̀ Yorùbá ẹ wo lógò àmì tí wọ́n fún bàbá bí èèyàn bá lọ síwájú àwọn bàbá Yẹmí Wò wọ́n bá ní ọ̀rọ̀ ẹgbẹ́ bọ̀ tí ọba ti lóbi inú ẹbọ yẹn ni ó máa ní kọmánú ẹ gbọ́ wọ́n fún bàbá ní obì Yorùbá ní obì ní bẹkú obì ní bẹ̀rùn ikú tí obì bá pẹ̀tì àìsàn tó bá pẹ̀tì wọ́n wá fún wọn ní obì funfun kí ni ìtumọ̀ funfun aṣọ funfun òmìnira ìtura pé a gba òmìnira yóò kó wa délẹ̀ lérí lẹ́yìn ọdún kan sí méjì kábíyèsí ìgbésẹ̀ ìyẹn Aláàfin tìlú Ọ̀yọ́ àná ọba Ọláyíwọlá Àtàndá Ẹlẹ́wẹ̀tù ikú bàbá yèyé aláṣẹ ògbéjì òrùṣà mo ṣe sọ pé tó bá ó dá mi lójú pé ká sọ pé Ọ̀ọ̀nìrìṣà àgbáni tó gbéṣẹ̀ kí bàbá wa Ọ̀jájá tó débẹ̀ bá wà láyé nírú àsìkò yìí bákan náà ní kábíyèsí yìí ó ṣe mo wá fàkókò yìí pé ẹ̀yin kábíyèsí wa yìí níjà gẹ́gẹ́ bí àmọ̀ràn tó bá jẹ́ ẹ má bínú gbólóhùn yìí ń pè yín ṣàkíyèsí pàápàá jùlọ kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì àrólé Oòduà kí ló tún kùn òun lẹ́gbọ́ yìí ẹ sì mọ̀ pé pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ò ní parọ́ obì tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ń bẹ lọ́wọ́ bàbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni t'Aláàfin Ọ̀yọ́ tó kó fún bàbá ọba Akíìmù Ọwọ́adé the first Aláàfin tìlú Ọ̀yọ́ tòní ẹ̀yin làwọn alálẹ̀ gbádélé lórí o wọ́n sì ní ọmọdé ò ní bá ìpèlè ìyá ẹ̀ kó ṣaṣọdá ẹni bàtà tí àwọn babaláyé bọ́lẹ̀ òun lẹ́kẹsẹ̀ sí báwo lọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ó ṣe rí àwọn kan tẹ̀ ní àwọn ò fẹ́ Yorùbá nation mọ́ Odùduwà republic làwọn fẹ́ Odùduwà nation àmọ́ èyí tẹ̀ ń ṣiṣẹ́ yẹn àwọn kan ní Ọ̀yọ́ ló ní Yorùbá nation ṣé Èkìtì ò sínú Yorùbá wọn ò sọ Yorùbá ṣé Oǹdó ò sọ Yorùbá ṣé Ifẹ̀ ò sọ Yorùbá Ọ̀yọ́ yàtọ̀ sí Ọ̀yọ́ Ọ̀yọ́ yàtọ̀ sí Yorùbá Yorùbá ni gbogbo wa ń sọ pátápátá àwọn ọmọ kóòtù òjìrè so Ọ̀yọ́ kọ́ ló lè dé ló lálẹ́ Ọ̀yọ́ kọ́ ló ní Yorùbá nation gbogbo ọmọ Yorùbá pátá
ìlú Ọ̀yọ́ dá dúró ni. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀kẹ́ àìmọye ìlú ló ń bẹ lábẹ́ Ọ̀yọ́. So ẹ má jà fìyẹn da àárín ara wa rú. Kó bá ti tásìkò orúkọ tó bá wù àwọn tó fún wa níwèé òmìnira kan kọ sí Oòduà Republic, Oòduà Nation, ara Fani Fatima wà, kankan náà ni. Wọ́n ní Nàìjíríà, wọ́n ní Federal Republic of Nigeria, àbí ó lè jẹ́ Federal Republic of Odùduwà, anything. Ó lè jẹ́ Federal Republic of Yorùbá. Kí ni ò lè federal, kí ni ò lè republic? So ìyẹn kọ́ lọ̀rọ̀, àmọ́ ohun tí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe, ẹ máa kọ síbẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Professor Banji Akíntóyè, iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Lójú ayé yín iṣẹ́ yín ò kú, kò sì ní kú tẹ́ fi gbogbogbò tẹ́ fi lọ. Ìyẹn Professor Banji Akíntóyè, ẹ ṣe débi èrè. Bàbá wẹ̀yìn ẹ̀ wò, bọ́ọ̀lù ọmọ ogun, bọ́ọ̀lù ọmọ ogun, wẹ̀yìn ẹ̀ wò gángan, wẹ̀yìn ẹ̀ wò, bọ́ọ̀lù ọmọ ogun, bọ́ọ̀lù ọmọ ogun, wẹ̀yìn ẹ̀ wò. Ọmọ ogun bẹ digbí. Àwọn ogun àìrí pọ̀ ju àwọn èyí tẹ́ ẹ rí lọ́sà tí wọ́n dúró tì yín. Ẹ má bẹ̀rù. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bá mi share ètò yìí. Á tún pàdé. Ó dàbọ̀.